ọ̀nà tẹ́lẹ̀ fi gbé Pasuma lárugẹ pọ̀, ọ̀nà tẹ́lẹ̀ lè fi púṣì Pasuma sókè, tẹ́lẹ̀ lè sọ pé Pasuma lè lérè wa, Pasuma la fẹ́ràn, Pasuma la kọjẹ, ọ̀nà yẹn pọ̀. Ẹ play orin Pasuma, ẹ jó sí, ẹ post ẹ, àìmọye orin tí Pasuma ti kọ tẹ́lẹ̀ jó sí, tẹ́lẹ̀ post. Ọ̀kẹ́ máa fi orúkọ mi, kẹ́ máa fi drag eléré mi, kẹ́ máa fi pẹ́ support mi yẹn, mi ò fẹ́. Gbogbo anybody tó bá ń ṣerú ẹ̀, mi ò fẹ́ dárúkọ ọ̀yàn kan. Anybody, be you blogger, be you fans club, be you whatever, tó bá ń ṣe irú ẹ̀ láti máa fi orúkọ mi máa drag eléré kan pé torí mo like Pasuma, Pasuma ni mo ń support, ó wá ń fi orúkọ mi drag eléré tí mi ò dẹ̀ rán ẹ, mi ò rán ẹ̀ kankan, kò sẹ́ni tí mo rán níṣẹ́ irú nǹkan bẹ́ẹ̀ rí. Ó máa di ogun o, kó wà nípa tó máa fi ọlọ́pàá gbé àwọn tó jẹ́ èèyàn wa. Ẹ ṣe wọ̀nyí kiri ẹ káàbọ̀ sórí ìyẹn YouTube channel Koiki TV náà ni. Láìpẹ́ yìí Bawasi jáde, wọ́n sọ̀rọ̀ nípa àwọn awuyewuye tó ṣẹlẹ̀ ní nípa ti àgbélé fún ìwápá jùlọ báwọn èèyàn ṣe máa ń fi orúkọ wọn àti orúkọ àwọn olórin fújì kan. Bawasi ní ìgbàgbọ́ pé wọ́n jọ ń fi orí àwọn ọkọ lóra wọn. Díẹ̀ mo lò nínú fọ́nrán yẹn, ṣùgbọ́n mo sì máa lo bó ṣe pé lóòótọ́ fọ́nrán náà kéré o. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí mo sì máa lo full video yẹn, ṣùgbọ́n èmi àti Bbash a fẹ́ ṣe àwọn analysis yẹn nípa ọ̀rọ̀ yìí tó jẹ́ pé Bawasi lè tún sọ láìpẹ́ yìí. Bbash International adúkìn ẹ káàbọ̀ sílẹ̀ sórí channel yìí. Ẹ ṣeun akí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí àwọn abẹ́ẹ̀kọ́ kò nílé àsìkò yìí. Báwo lè ṣe rí láìpẹ́ yìí fọ́nrán tèmi àtẹ̀yìntà jọ wò tán sí tó yẹ pé a ṣe máa wo wọn tó kù náà bẹ̀ nípa ọ̀rọ̀ pé Bawasi jáde? Ṣé ìgbésẹ̀ tó dáa ni wọ́n gbé yẹn? Ṣé ìgbésẹ̀ àkínní wọ́n gbé láti torí ẹsẹ̀ wọ́n sọ débi pé àwọn ó ṣeé ṣe o kó má lè pé àwọn máa ń fi bọ̀ káwọn fi ọwọ́ fi bọ̀ tó pàdé káwọn lọ́wọ́ àrẹ́ ti àwọn tó jẹ́ olólùfẹ́ àwọn. Báwo lè ṣe rí sí? Ṣé rí bàbá sọ nípa olórin fújì tí ó ṣe pé táwọn olólùfẹ́ ẹ̀ tó ṣe pé wọ́n fẹ́ tọkàntọkàn wọ́n dẹ̀ fi ṣe á Bawasi ni. So àwọn olólùfẹ́ yẹn nígbà míì dẹ̀ ní wọn ò fẹ́ kí gbogbo wọn ò fẹ́ kán downgrade wọn. So tó bá ti lẹ́nìbọ̀dì tó fẹ́ downgrade wọn àbí pé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó downgrade wọn tó yẹ pé tó yẹ kí ó bẹ̀bẹ̀ fúlì tí ó bẹ̀bẹ̀ fúlì tó wá lo style láti bẹ̀bẹ̀ tí ó ṣáà lọ tán. So àwọn náà yìí kan ró yẹn sínú ezébì níbẹ̀ yẹn. So irú ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn ìgbésẹ̀ tó dáa gan ni, tó dáa gidi gan gẹ́gẹ́ bí aṣáájú, gẹ́gẹ́ bí olórí tí ò fẹ́ kí ilé tán ti mọ kó bàjẹ́. Because àwọn fún àwọn empire kan ni wọ́n lánàá ọ̀tọ̀ ó yẹ bí ìwádìí pé ànábì pé òun àná bí pàṣẹ. Because wọ́n ti láì àwọn fún àwọn create àwọn bíbá ṣe create Fuji, àwọn fún àwọn tún create Fuji, wọ́n create Fuji inside Fuji. Ó ti yẹ bẹ́ẹ̀. So ní avenue tí wọ́n dẹ̀ di bẹ̀mú dáadáa bẹ́ẹ̀ bó solid dọ̀là kọ́lọ̀ bá lọ rẹ̀ ní wọn tó yẹ pé ní títí ayé ní line tán ti create yẹn tó yẹ pé a máa lọ tí ò lè pa ẹ́ láéláé. Legacy ni àwọn náà ti ní legacy lágbólé orin. Ó tó bẹ́ẹ̀ because àwọn míì náà lóòótọ́ máa ń fàṣejù sí ẹlòmíì máa ń fàṣejù because nígbà míì kàyé máa jì ẹlòmíì lórí pé tó ń attack olórin kan, olórin tó ń attack ẹ̀ ńgbà tí òbí ńgbà tí Bayèsù máa ń sọ ọ̀rọ̀ kan pé nígbà táwọn àti Bawasi ti wà láti 93 nǹkan kan mẹ́rin pé tí wọ́n ti jọ lẹ̀pọ̀ pé sọ pé mo ní àwọn ẹ̀ wà ń gbà ẹ̀ tí wọ́n á ti kí. So ẹ bẹ̀rẹ̀ pé at that time bàbá wo that period tí wọ́n fi jọ wà papọ̀ up to this moment tó yẹ pé wọ́n yọ àlọ́pọ̀ yín dà ti wà pẹ̀lú ẹni yẹn. So ẹ ti mọ̀ pé ẹni ó ti pẹ́ ìdọ́ǹtẹ̀ tó ti jọ wà. So ńgbà míì wọ́n á lo ẹ̀wẹ́lú mi á lo personal attack tiẹ̀ á wá gbé lórí pé á dàgbà tẹ̀ á fi nǹkan bójú láti lè fi attack ẹlòmíì. So ẹ pé kinní yẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà ṣá ìgbésẹ̀ tó dáa ni lójú mi. Even though mo wá ẹgbẹ́ pé gbogbo àwọn onífújì náà tó kù káwọn náà jáde bẹ́ẹ̀ kan ní bódà o ẹ̀yin tẹ́ jíṣẹ́ pé authority ni wọ́n, àwọn tó jẹ́ àwọn àgbààgbà tó ń já síwájú yìí authority ni wọ́n. Tí mo sọ báyìí ni pé èyí tó bá sọ fún ọ̀rọ̀ wọn dàbí nation ni, àwọn náà ti ní nation ní side Fuji. So ìjọba yẹ kó ké o nǹkan báyìí ni mo fẹ́ o, ó dàgbà tí president sọ̀rọ̀ pé ní tí mo fẹ́ ní orílẹ̀-èdè mi. So àwọn èèyàn wọ́n á adapt ẹnìkan tó bá fẹ́ adapt àwọn tó máa bá wí lábẹ́lẹ̀ wẹ̀ àlàyé wá ṣògbọ́n pé àlàyé ti sọ̀rọ̀ pé àwọn òfẹ́ yàmàyàmà wọn àwọn òfẹ́ ẹ̀rọ ọmọ rẹ̀. So àwọn yòókù máa padà cooperate. Ẹ rí i pé ó máa ẹ̀wọ̀n nígbà tó fi sọ pé àwọn òfẹ́ jà mọ́ lágbolé Fuji kíní kan aláwọn àti kí n lọ́dọ̀ láyé tuntun bá kò sí ọ̀gá tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ kíní kan. Ẹ rí i pé nígbà tọ́rọ̀ àfáàsùn náà jáde ìjọ yẹn tó wáyé pé ọ̀rọ̀ tó wáyé pé wọn ti fi irú òun bẹ́ẹ̀ síta tẹ́lẹ̀ pé àwọn ti jọ wà pé wọ́n ti jọ wà ní ṣọ̀kan
tó bá yẹ kó wọn sọ pé wọ́n ti jọ wà ní ṣọ̀kan ni so ẹ̀ẹ́dì pọ́nrọ̀ yẹn ìbá tún le jù bẹ́ẹ̀ tó bá tẹ̀ máa pa náà á tún sáré jò lọ ṣùgbọ́n èyí ìdílé ni kò síbi lọ́rọ̀ àwọn ń lọ. ewu lára àwọn tó jẹ́ bọ́lá àbá àti gan jáde pé wá ọ̀rọ̀ tó sàn yẹn ó ti pẹ́ ọ̀rọ̀ bí 3 years ago ló ti sọ sọ pé now wọ́n ti àwọn fúnra wọn ti jọ àgbégbé òkè o unity làwọn fẹ́ ilé kan àwọn ò fẹ́ ní tìǹbù àwọn fẹ́ gbọ́n ọ̀kan mọ́ so nǹkan tí mo sọ bẹ́ẹ̀ ni bọ́ ìgbésẹ̀ tó dáa ni tó dẹ̀ yẹ kí kẹ́mọ̀ ìsọlẹ́kọ̀ọ́ káwọn onífújì yòókù náà káwọn náà sọ fún àwọn ọmọlẹ́yìn ẹgbẹ́ wá ẹ má bẹ́ẹ̀ ní kankan o ẹ wá sọ pé èmi fúnra mi ni máa ní kán lọ jí pẹ̀lú ẹ má fi mi lọ má lọ òfin gbé ẹ ṣáà pé ẹni tó bá ń bú ìyá yẹn tó bá padà bú ìyá tiẹ̀ ṣáà pé ọmọ ẹni tó kọ́kọ́ bú ìyá yẹn ló fà á bọ̀dọ̀ ẹ pé kiri wọn ẹ̀wọ̀n tó bá bú yẹ kò ní kúkiri pé ẹ̀yìn fún lọ́wọ́ kọ́tà lóko ìyá mi torí bó ti wọ̀ pé òun náà rẹ́dí àti bú ìyá tiẹ̀ ni bọ̀ wá kọ̀ sáré àtàyè pé èbí lágbájá náà lọ́wọ́ bú ìyá àwọn ọ̀dọ́ ẹ pé kò mọ lára láti bú ìyá yẹn a ò gbà ìgbà tó lẹ́kọ̀ọ́ pé tó bá lẹ́kọ̀ọ́ ò ní máa sọ̀rọ̀ sí ìyá oníyà wọ́n gbà pé kóun náà gan-an opportunity wá ló sáré lẹ̀ mọ́ tí opportunity làwọn mọ́tò bá bloggers àtàwọn followers tó ń jẹ́ fans yẹn tó máa ń lò ń gbà míì láàrin wọn jà fún kínní ẹlòmíì wà lẹ́gbẹ́ ó ń wọ́nà àti sọ̀rọ̀ sẹ́yìn yẹn tẹ́lẹ̀ tí ó rí tó bá sáré rí chance yẹn ẹni tí ìṣòwò ẹ̀rọ yẹn rẹ̀ á máa gbé pọ̀ sọ̀rọ̀ ilé tó lè ní pé kí ló wá dé ẹ̀mọ̀ ẹlòmíì gbà náà wà tó bá lọ sọ́mọ́ lé o ìníkan gbéraga ẹ̀ pọ̀ ìníkan ṣé báwa sí ló sọ ẹgbẹ́ ìgbéraga ẹ̀ pọ̀ ẹ̀ tí ọ̀rọ̀ sáà mẹ́rẹ̀ sí wọ́n nídìí ẹ̀ wọ́n yẹ sọ inú mi dùn nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ inú mi dùn gan so ìdẹ́mi kọ́ wá express ni pé káwọn àgbààgbà olórin fújì míì káwọn náà jáde kan sọ bẹ́ẹ̀ pé nígbà fẹ́mi àdẹ̀jì sọ ọ́ kẹ́nìkan kan má gbé wèrè lọ́kàn wá o pé bìkọ́sẹ̀ ẹni tó bá gbé wèrè wá ẹ máa rí wèrè o ẹ̀kan jẹ́ kó yí wọn bẹ́ẹ̀ torí pé wèrè náà fi ń wèrè. wọ́n bọ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ lára ká wá fọ́nrán yẹn dídẹ̀ ìyẹn nípa ọ̀rọ̀ tí bá wà sí sọ fún àwọn tẹ́kun wọn wo fọ́nrán yẹn fún ìgbà àkọ́kọ́ tí wọ́n dẹ̀ tí wo fọ́nrán ọ̀rọ̀ bá wà sí ẹ wò. báyìí náà ní jíbọ̀lá akẹ́bàjẹ́ ọmọ ìyàwó àná ìgbà oṣù mọ̀lẹ́ fújì ìbá àbáwá sí ẹ̀ṣẹ́ àmọ́ yín tèmi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà arúgbó lómidan gbogbo PFC gbogbo ẹ̀yin olólùfẹ́ Pasuma gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn Pasuma gbogbo ẹ̀yin tẹ́ sọ pé Pasuma ní ààyò yín mò ń jáde báyìí ní ọ̀sán yìí láti send signal sí gbogbo àwọn èèyàn mostly àwọn bloggers àtàwọn tó ń jẹ́ fans club Paso àbí anybody tó bá fẹ́ràn Paso tó bá ti ń fi orúkọ mi láti máa fi drag eléré mi ò ní fẹ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ọ̀nà tẹ́lẹ̀ fi gbé Pasuma lárugẹ pọ̀ ọ̀nà tẹ́lẹ̀ fi lè fi push Pasuma sókè tẹ́lẹ̀ fi lè sọ pé Pasuma lélẹ́rẹ̀ wa Pasuma la fẹ́ràn Pasuma la kó jẹ ọ̀nà yẹn pọ̀ ẹ play orin Paso ẹ jó sí ẹ post ẹ àìmọye orin tí Pasuma ti kọ tẹ́lẹ̀ jó sí tẹ́lẹ̀ post ọ̀kẹ́ máa fi orúkọ mi kẹ́ máa fi drag eléré mi kẹ́ máa fi pẹ́ support mi yẹn mi ò fẹ́ gbogbo anybody tó bá ń ṣerú ẹ̀ mi ò fẹ́ dárúkọ ọ̀yàn kan anybody be you blogger be you fans club be you whatever tó bá ń ṣe irú ẹ̀ láti máa fi orúkọ mi máa drag eléré kan pé torí mo like Pasuma Pasuma ni mo ń support wọ́n á fi orúkọ mi drag eléré tí mi ò dẹ̀ rán ẹ mi ò rán yẹn kankan kò sẹ́ni tí mo rán níṣẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí ó máa di ogun o kó má dẹ́ka tó máa fi ọlọ́pàá gbé àwọn tó jẹ́ èèyàn wa kó má dẹ́ka tó máa fi ọlọ́pàá máa gbé àwọn èèyàn tó àwọn tó tún jẹ́ èèyàn pé èèyàn Pasuma dẹ̀ ni Pasuma náà ló ń support so ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni tẹ́ bá fẹ́ support eléré kan bóyá àwọn tó fẹ́ support 3 leader support 3 leader má forúkọ mi sí ọmọ Paso ní 3 leader lóòótọ́ bó tó bá fẹ́ support 3 leader support 3 leader straight pé 3 leader mo support má forúkọ Pasuma láti máa fi máa gba 3 leader lẹ́gbẹ̀ẹ́ pé mi ò fẹ́ ọmọ sọ ọmọ jáde àbí mi kì í fi bẹ́ẹ̀ mi ń jáde ẹ̀wọ̀n ní bàbá jíjẹ́ bàbá jẹ́ kò ń sọ̀rọ̀ kó má yẹ pé ipa kò ń sọ̀rọ̀ iná wọn ló ń dàgbélé fújì rù ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run mo bẹ̀ yín o ẹ bá fi orúkọ mi drag eléré kankan mọ́ o mo sọ yìí tó bá lẹ́yìn eléyìí tí má tún rí ẹlòmíì tó fi orúkọ mi drag eléré mi ì lè sọ nǹkan tó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn o Ọlọ́run á gbàdúrà gbogbo wa o respect. ẹ káwọ padà yẹn lápá bẹ ẹ ṣé lọ́wọ́ tá a wà yìí ká sọ pé bàbá kò ṣe bàbá jẹjẹ mọ́ ni àbí wọn kò fẹ́ kí àbùkún ta bá ẹnikẹ́ni mọ́ lágbolé fújì àti pé ìbéèrè méjì máa bèèrè papọ̀ gbọ́dọ̀ fẹ́ kí á ń sẹ papọ̀
àti pé kí lẹ́rù kó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́rù pé Bawasi fi jáde láti sọ̀rọ̀ rẹ̀ awuyewuye lẹ́rù pé torí awuyewuye wo lẹ́rù pé Bawasi fi jáde láti sọ̀rọ̀ rẹ̀. àwọn kan náà ìgbésẹ̀ tó ń gbé yẹn ìgbésẹ̀ bàbá jẹ́jẹ́ ni. ilé ìtàn kan sọ pé èmi kan máa gbẹ ẹni ẹ wọn lọ lẹ́jọ́ ó máa ṣẹ̀wọ̀n wọn kàn fi ṣe àwọn pé nígbà míì tí èèyàn bá fẹ́ dẹ́kun ọmọ nínú ìwà kan oyè ọlọgbà ò ní jẹun sùn lénìí oyè iye pé kò fẹ́ kó jẹun sùn bọ̀ kó lè gbọ́ràn ni tó bá yẹ pé kò fẹ́ kó jẹun sùn ni oyè bàbá yẹn ò ní sọ pé tó bá ṣe kíní ò ní jẹun sùn á fẹ́ kó ṣe pé kó lè commit tó bá yẹ pé nǹkan tó ti di ìfẹ́ jí pẹ̀lú ẹ̀bọ̀ ọlá pé kò fẹ́ jí pẹ̀lú ẹ̀bọ̀ ó fẹ́ pé nǹkan kan ló máa kọ́ṣọ́ ẹ̀ láti lè fi mọ̀ pé báyìí báyìí ló ṣe ń lọ yín tí ó ṣẹlẹ̀ lápá abẹ nìyẹn tó tèmi rí lápá abẹ nìyẹn tó bàbá jẹ́jẹ́ ni wọ́n bàbá jẹ́jẹ́ ni wọ́n tó ti kọ́ bàbá jẹ́jẹ́ ni wọ́n. ẹ wá ánsà ìbéèrè kejì yẹn pé awuyewuye ló ń ṣẹlẹ̀. tó fi gbé gbèsè wọ́n ti rí pé kò sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ lórí Táyé Currency àwọn gbọ́dọ̀ ọdún mi kan Táyé Currency tún ṣe àìsàn pé àgbà tí Bawasi fẹ́ lọ sí Europe tọ kinní kan tó wọ́n pè wọ́n pé àbáyé o mò ń lọ kinní báyìí mo ṣe kinní lára bá sí Bawasi jáde pé Paso olóòpẹ Paso pè é kinní kan kinní kan pẹ bẹ́ẹ̀ni wọ́n wà ń bẹ̀. bẹ́ẹ̀ni wọ́n wà ń bẹ̀ ẹ mọ̀ sí tí Paso bá fẹ́ pè á ní àyìn fáǹsì Paso ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ Paso kọ́ wá ṣe Facebook live wọ́n fẹ́ pe Paso ọ̀hún kó máa ṣe Facebook live ẹ̀ ló Bawasi ilé kan tó kọ́ wá lè mọ̀ pé lójú Facebook ká lè mọ̀ kó ṣe live streaming pé lóòótọ́ ọkọ̀ pé Paso ẹ mọ̀ pé bí president ṣe pẹ́ nìkan jò nígbà tó ń kí fún òkú ya ẹ̀. mo kò fẹ́ ká kọ yànnà lónìí yẹn nípa tí ọ̀rọ̀ tí Bawasi sọ bẹ́ẹ̀ ni sọ́nà ẹ̀yin náà ti sọ báyìí pé gbogbo àwọn olórin náà tó kú ọ ìlàgbọ̀lẹ̀ fújì káwọn náà jáde bẹ́ẹ̀ ni àwọn kẹ́yìn náà wọ́n á sọ̀rọ̀ pé ó yá ẹ má fi orúkọ mi báyọ̀ já o ẹ má fi orúkọ mi dírágì. Ọlọ́run ti gbà fún wọn Ọlọ́run ti gbà fún wọn bí ọ̀rọ̀ Ọlọ́run bá ti pè jẹ́ ẹ̀dá ìlólú ẹ̀ tún bínú sí Ọlọ́run ti kẹ́ wọn Ọlọ́run ti gbà fún wọn èrò àwọn ọmọ wọn náà lè bí wọ́n jẹ́ Bawasi àti Yorùbá wọn sọ̀rọ̀ náà pé àwọn ti lọ́mọ àwọn tó ti ní ọmọ ẹ understand gbà so tọ́mọ ọmọ bá lẹ́yìn kí ló yẹ bàbá yín ló ń jà ẹ mọ̀ kọ́ mọ́ tiẹ̀ lè wò pé business ni ọmọ ìlú ní understand bọ́ ọmọ tó ṣe ń bọ̀ pé why daddy kìíní kan always fighting ẹ mọ̀ wá ọmọ ọ̀sìn ọmọ mẹ́jọ ọdún mẹ́ta a máa challenge yàn bí. mínísítà kan gbà ẹ̀sán sọ pé ó lọ́mọ kan sọ pé wá àdé kọ́ yóò kíní kan gbà ó lè lẹ̀ wáyà àdé kọ́ yóò wọ́n máa pàrọ̀ ẹgbẹ́ náà táwọn ẹ̀sán sọ pé ó ní lọ́ni. so ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn ní bẹ́ẹ̀ so wọn àwọn bá tí kìíní ìbára wọn á di ọ̀la ẹ̀kọ́ later ní àwọn máa fi brag pé my daddy is a Pasuma my daddy is a Táyé Currency my daddy is a Òṣùpá kìíní kan dáadáa gẹ́gẹ́ your daddy used to fight your daddy is a fighter ẹ̀rọ báyà wọn kó ọjọ́ ní that's why ó ní ẹ lára ẹbí oníta náà kú ní ẹ̀rọ bàbá àti wàá ti bá bí bàbá ẹ̀ mọ̀ ó lọ fà náà so tí wọ́n bí ọba jagun débi kan yẹn máa yọ ogun jà ní so àwọn náà ti ẹja wọn ti bá kọ. ẹ ṣeun big bash ẹ mọ̀ pé a tún máa pàdé ẹ̀yin ní ẹ́písòdì mi lè tó ní ṣe pẹ̀lú fújì ẹ jọ ká tó lọ mo mọ̀ pé ẹ̀ ń ṣe ètò fújì yẹn lórí rédíò kan àwọn kọ̀ọ̀kan lè fẹ́ wo fọ́nrán yìí bóyá wọ́n fẹ́ wò bọ́ọ̀ tiẹ̀ sí ní agbègbè tó lè ti wò ẹ̀sọ́ tó lè ti rí wò bóyá lórí station wò àti lórí bí rédíò gàrí ọkọ̀ ní ẹ̀sọ́ tẹ̀fì tàbí ẹ̀dágbére. ó dà ṣe àṣàrẹ fújì tẹ̀ ń ṣe láti mọ nípa ọ̀rọ̀ details dáadáa lórí fújì. ní Crest 106.1 FM tẹ́bà ti tẹ Crest FM 106.1 FM máa gbé jáde ní alẹ́ Friday aago 10:00 sí 11:00 ni a máa ń ṣe. ṣùgbọ́n ẹ̀rí wà lórí rédíò gàdí náà. bẹ́ẹ̀ ni àwọn lórí Zino orí rédíò gàdí Zino àwọn online tó wà ní ẹ ti máa bá. ẹ pé àwọn social media yín náà àwọn kan náà lè fẹ́ bá yín sọ̀rọ̀. tó bá jẹ́ lórí social media Adéwálé Bashir ni ẹ máa bá ń bẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ lórí bí YouTube Big Bash One TV ni mo ń lò lórí YouTube ní TikTok General Big Bash náà ni ẹ máa fi follow mi lórí TikTok. ẹ ṣeun.